ṣe kan o mo ní ìyá Saheed lójókòó bí èèyàn bá fẹ́ rí Saheed Òṣùpá pàápàá ó ṣẹlẹ̀ wípé obìnrin kan wà nínú ilé yìí ọmọ ìlú kan náà ni ọkọ ẹ̀ àti ọkọ mi nítorí pé mo ti ń ṣeré àjẹ́ obìnrin yìí ò máa fẹ́ rí mi tí má wá lọ ṣeré àjẹ́ tí n bá dé òun ló máa kọ́kọ́ wọlé tọ̀ mí á yá owó lọ́wọ́ mi owó àjẹ́ tí mo gbà wálé ṣùgbọ́n kò tiẹ̀ bá mi rẹ́ kò tiẹ̀ fẹ́ rí mi rárá ni mo ṣáà manage ẹ̀ ṣe mọ̀ pé àwọn oní tíátà wọn kì í fẹ́ bá wa gbé àmọ́ máa manage ẹ̀ ni mo ṣáà bẹ̀rẹ̀ sí manage ẹ̀ tí ẹnìkan bá ti kó dénú ilé iṣẹ́ mọ́ ilé ìbínú konú ilé tó jẹ́ pé àrẹ́ǹtì ilé ni ó máa pè wọ́n ẹ má bá rìn o àjẹ́ ni ó ń pààyàn ó ń ṣe kinní kan kí n má fa ọ̀rọ̀ níjọ́ kan mo wá pè pé ìyá alágbájá mi ìfẹ́ kò kí mi mọ́ bí mi ṣe gbẹ́rù mi bí mo ṣe lọ location mo máa dé láti location báyìí ọmọ ẹ̀ kan ti fẹsẹ̀ ṣeṣe tetanus ti wọ̀ nípasẹ̀ pé wọn ò mójútó ẹ̀ sí níjọ́ tí mo dé mo kọ̀ rí pé àwọn ìyàwó láńlọ́ọ̀dù àdúgbò gbogbo wọn ń wọlé wá wọn ń kí mi wọn á rò pé kí ló dé láì ṣe pé mo jẹ́ láńlọ́ọ̀dù àdúgbò ìyàwó láńlọ́ọ̀dù táwọn ìyàwó láńlọ́ọ̀dù wá mi wá wọn á ní ìyá alágbájá ló ní ká bá òun bẹ̀ẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tóun bá ṣẹ̀ kò dáríjì mo bá tún bínú èmi ò mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ mo bá ń fọ́ mo bá ń yarí mi ìfẹ́ bá ṣe mọ́ mi ìfẹ́ kó kí mi mọ́ wọ́n ṣàbẹ̀ mi gbogbo wọn lọ bí Ọlọ́run ti ń fẹ́ kò pé wákàtí kan tán lọ bọ́mọ iṣẹ́ gbá tébù tẹ́nísì ẹ̀ ló bá ré lulẹ̀ bó ṣe ré lulẹ̀ wọ́n bá ránṣẹ́ lọ sí hospital èmi náà bá tẹ̀lé wọn bí wọ́n ti ẹ̀ parí ẹ̀ ó ṣàyè bí àti ẹ̀ parí àti ẹ̀ títí wá parí ẹ̀ ó ṣàdọ̀dọ̀ kí n bá wọn dé hospital ìtòsí tó ń gbọ́mọ yìí mo wá débẹ̀ bí mo ṣe ń wọlé sí hospital yìí bí mo ṣe ń wọlé síbẹ̀ ni mò ń gbọ́ pé ọmọ yẹn ń gbó mo dẹ̀ mọ sign tí tetanus bá tí egbò bá wà lára èèyàn tí tetanus bá wọ́n á sọ pé ṣé láyé ní egbò lára ní ìmọ̀ rẹ ni dá mi lóhùn nínú gbogbo àdúgbò tó dúró lọ́sítà ní ìrẹ́ ni dá mi lóhùn wọ́n ti wá ní dókítà sọ pé kọ́ mú mineral kọ́ mú 7up wá mo tún súré bọ̀tà mo sáré ra 7up mo tún mú dání mo tún nà báyìí ní ìrẹ́ ni gbà lọ́wọ́ mi ṣe rí wípé wọ́n ti mú àjẹ́ nìyẹn ó wá sí inú ti wá bí èmi pé èwo ni gbogbo ilé ìṣàmọ̀ pàwọ́ ní tíátà àwọn òun rányàn pé mi ṣe gbéra nìyẹn mo ṣàtúnlọ parí iṣẹ́ tí mo torí ẹ̀ wá lé mo wá lọ ní ìrọ̀lẹ́ ẹjọ́ yẹn pé mi ṣe lọ bí iṣẹ́ nìyẹn sígbà tí mo dọ̀hùn a ní problem pẹ̀lú kámẹ́rà mo wá padà wálé láti wá sùn oorun yẹn ni mo tó kàn máa tó aago 4 ìdájí mo kàn ń gbọ́júmọ́ kẹ́lẹ́tẹ̀kẹ́tẹ̀ ti pa òun lọ́mọ o. ẹ̀yin aráalé ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin fans mi àwọn nǹkan tí ẹ máa gbọ́ lẹ́nu èmi Jùmọ̀kẹ́ Elétekéte lẹ́nu àwọn nǹkan tí ẹ tí ì gbọ́ rí lẹ́nu mi tí ẹ mọ̀ nípa mi mo fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ kí rọra máa tó fún yín ẹ mọ̀ ta ni Jùmọ̀kẹ́ irú èèyàn wo ni Jùmọ̀kẹ́ irú ọ̀rọ̀ wo ni Jùmọ̀kẹ́ ń sọ irú ìwà wo ni Jùmọ̀kẹ́ ń wù ẹ máa bá mi kà lọ. a bí Jùmọ̀kẹ́ Elétekéte ní ó lé láàádọ́ta ọdún díẹ̀ nígbà tí mo máa bẹ̀rẹ̀ primary school mi mo lọ sí Seventh Days Adventist Primary School Abúlé-Ọjà ní Yaba mo jáde ìwé 6 mo tún continue ẹ̀kọ́ mi ní Morocco Comprehensive High School ní Bájúláyé ní Ṣómólú. a bí Jùmọ̀kẹ́ Elétekéte ní Ọbaníkòró Chieftaincy Family ní ìlú Èkó ní èyí tí mo jẹ́ ọmọ bíbí ìlú Èkó ọmọ Àjàyí Bẹ́ẹ̀nbẹ́ ìyá tó bí mi jẹ́ ọmọ ìlú Abẹ́òkúta ìlú tí mo ti jáde wá nìyẹn. ẹ ṣeun gan màmá ká tó tẹ̀síwájú ó ṣe jẹ́ pé gbogbo àwọn èèyàn tó yẹ pé wọ́n fara pa Abẹ́òkúta ni wọ́n ṣe eré orí ìtàgé jù tá bá wò gbogbo àwọn èèyàn ẹ má bínú bí mo ṣe ń rí ni o gbogbo àwọn èèyàn tí mo ti ń bá sọ̀rọ̀ jù ìsáyédà kí bàbá jẹ́ Abẹ́òkúta kí ìyá jẹ́ Abẹ́òkúta ìkọ̀ọ̀kan ni wọ́n ṣàmà tọmọ Abẹ́òkúta màmá ìlú Abẹ́òkúta yìí ṣé àwọn gangan ló ní eré orí ìtàgé ni ẹ jẹ́ kí n gbọ́ lẹ́nu yín gẹ́gẹ́ bí àgbà òṣèré. ohun Ọlọ́run ni o ohun Ọlọ́run ni ṣé ẹ mọ̀ pé nítorí pé mi ti ẹ̀ fẹ́ fì síbì kan ju bì kan lọ àtẹ̀kọ́ àtẹ̀gbá àwa la ní tíátà ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. ẹ̀yin lẹni tíátà. bẹ́ẹ̀ni. ẹ ṣeun gan màmá ǹjẹ́ lè wá ṣàlàyé fún àwọn báwo lẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí lẹ́kùnrẹ́rẹ́. ẹ ṣé mo dúpẹ́ olóòtú ní ọdún díẹ̀ sẹ́yìn tí mo sọ yìí ní 1977
mo ní ẹ̀gbọ́n obìnrin tá a jọ jẹ́ ọmọ ìyá ọmọ bàbá. Ọkọ wọn wá jẹ́ òṣèré orí ìtàgé. Ṣé ẹ mọ̀ pé nígbà yẹn bọ́n ṣe ń ṣòṣèré orí ìtàgé ó yàtọ̀ sí sísì. Àwọn máa ń lọ ṣeré ní churches káàkiri, pàápàá jùlọ ìjọ Sẹ̀lẹ̀. Wọ́n wá pè mí níjọ́ náà pé àwọn fẹ́ kí n wá lọ bá wọn ṣeré kan. Kó tètè yé mi, ṣá mọ̀ pé mi ò ṣe rí. Mo tẹ̀lé wọn. Wọ́n ṣá sọ ohun tí máa sọ fún mi. Wọ́n rí pé mò ń flow dáadáa. Láti ìgbà náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí. Ṣé ẹ mọ̀ pé tíátà tá à ń wí inú ẹ̀jẹ̀ ló wà? Wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí. Mò ń bá wọn ṣe, tí bá wà ní kíláàsì báyìí, ó máa dàbí ẹni pé mò ń ṣe tíátà ni. Màá bẹ̀rẹ̀ sí ní dá sọ̀rọ̀, màá máa fúnra mi lésì bí mo ṣe ń sọ. Mo ṣáà ti bá wọn ṣe débi wípé wọn ò tiẹ̀ lè ṣe kán má pè mí mọ́. Nígbà tó wá di ijọ́ kan, à ń pe bàbá kan ní Rafiu Balógun. Ọ̀gá mi ni wọ́n nídìí iṣẹ́ yìí. Àwọn ni ọkọ Madam Ṣajẹ. Alhaji Rafiu Balógun. Gbogbo ohun tí mo bá dà lénìí, àwọn àti ìyàwó wọn, Madam Ṣajẹ, ìyáàfin Fausat Balógun Alájà, àwọn ni. Mo wá rí i pé wọ́n máa ń ṣe fíìmù, ó máa ń jáde fíìmù kan Yorùbá program nígbà yẹn, ìgbáyé Channel 8. Mo wá wò pé ládùúgbò mi, orí Ablọ́jà làwọn náà ń gbé nígbà náà. Bí mo ṣe gbéra níjọ́ kan nìyẹn. Bí mo ṣe ń ti school bọ̀, mo decide láti kọ́kọ́ ya ilé wọn. Nítorí pé àwọn ẹbí mi, èyí tí mò ń ṣe gan tí mo fi lọ sí church, tí mo lọ ń bá wọn ṣe tíátà, wọn ò fẹ́. Bí mo ṣe yabẹ̀, bí mo ṣe ń bọ̀ láti school nìyẹn. Mo bá Madam Ṣajẹ ńlé. Wọ́n wá ní mo fẹ́ ṣe tíátà ni. Wọ́n ní ọ̀gá ò sí ńlé. Ṣùgbọ́n nígbà tí mo ti bá wọn ńlé, mo ti bọ́gà. Bọ́n ṣá ṣe put me through bí mo ṣe lè rí ọ̀gá mi nígbà yẹn ni. Láti bẹ̀ lọ, mo bẹ̀rẹ̀ sí ní lọ sí rìhásà. À ń ṣe rìhásà ní Evans lÉkòó, à ń ṣe ní Ajẹ́lẹ̀ lÉkòó. Mo ṣá bẹ̀rẹ̀ sí ní ṣe. Gbogbo ìgbà tí mò ń ṣe yẹn, tí wọn ò fún mi ní part, wọ́n á máa wò mí pé eléyìí tó ṣẹ̀ṣẹ̀ dé nígbà yẹn, tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ join tíátà, wọn ò ní fún ní part. Táwọn tó act bá ti bọ́ ṣọ́lẹ̀, ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé yẹn ló máa sáré máa káṣọ yẹn, ló máa ká sí portmanteau, la máa tò, la máa ṣe gbogbo ẹ̀. Ó wá pẹ́, a ti máa lọ bí ọdún kan àbọ̀ sí méjì tí mo ti wà ńbẹ̀, tí mi ò ṣe nǹkan kan. Ẹni tó wá ń ṣe part yẹn á fẹ́ ṣe stage show nígbà yẹn. Ẹni tó wá ń ṣe part yẹn wá. Gbogbo ìgbà tá bá ti fẹ́ ṣe rìhásà ṣá, a lè má rí, kò ṣe gbogbo ìgbà la máa rí. Mo wá náwó níjọ́ kan pé ẹ jọ̀ọ́ sà, ẹ jẹ́ kí n try part yẹn. Ọ̀gá mi ní, ìwọ jọ̀jọ̀jọ̀jọ̀jọ̀jọ̀. Nínú àwọn tá a jọ ń ṣeré yìí, ẹnìkan wá dáhùn pé ẹ jẹ́ kó try ẹ̀, ó ṣeé ṣe kó rí ṣe. Wọ́n ṣe ní kí n try ẹ̀ nìyẹn o. Mo wá ṣe ju ẹni tó ti ń ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ṣé mọ̀ pé mi ti ń ṣe tíátà pẹ́pẹ̀pẹ́ nígbà náà. Bí mo ṣá ṣe di òṣèré nìyẹn, tó jẹ́ pé tá bá fẹ́ ṣe atọ́ka, ọ̀gá mi máa fún mi ní páàtì tó dáa. Tí Madam Ṣajẹ bá ti mú páàtì tán, èmi ló kàn tó tún máa fún ní páàtì. Nígbà yẹn, tí èèyàn kan bá ṣẹ̀ṣẹ̀ ní orúkọ, ó dìgbà tó bá tó bí ọdún mẹ́ta kan tó tún rẹ́lòmíì tó máa ní orúkọ. Bọ̀dá Yínká Quadri lọ́dún náà, tí àwọn bá dúró báyìí, tó bá ya pósítà, èmi máa wà láàrin. Razak Àjàó Àràọ̀sàn, àwọn máa wà lẹ́gbẹ̀ẹ́ kejì. Ní ìgbà yẹn, wọ́n máa ń lò mí gan. Tó bá ti lo Ṣágẹ́, wọ́n máa lo èmi náà. Mo ṣá bẹ̀rẹ̀ sí ní bá iṣẹ́ ìbọ̀, mò ń bá bọ̀. Ó túbọ̀ ń wọnú ẹ̀jẹ̀ mi ní gbogbo àsìkò tí mò ń wí. Àwọn ẹbí mi ò fẹ́. Tí wọ́n bá pè mí pé à ń lọ sí location, ibi tí mo ti máa kọ́kọ́ máa ronú ni aṣọ wo ni mo fẹ́ kó lọ. Nítorí ìgbà yẹn kò sí owó nídìí iṣẹ́ yìí, àkọ́ṣà ń ṣe ni. Tí wọ́n bá ní location kan wà níbì kan, oúnjẹ ni màmá mi ń tà. Màá ti máa kúrú, màá máa ga nídìí oúnjẹ. Nítorí pé kí n lè rówó mú lọ sí location, kémi náà lè wà okay ní location. Ìgbà tó yá, màmá mi ghetto nù pé torí owó tí mo fẹ́ jí nídìí oúnjẹ ni mo ṣe máa ń kúrú ni máa ń ga. Ó wá di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lé mi nídìí oúnjẹ yẹn pé kí n má dúró sídìí ọjà mi. Mo mọ̀ wípé owó ló fẹ́ jí níbẹ̀. So mo ṣá ń jìyà yìí, mo ṣá ń forí rọ. Àti lọ location rí tó jẹ́ pé odidi ijọ́ mẹ́rin tá a lò nínú ìlú yẹn, kò sí omi. Tá a bá ti jàjàrò jẹjẹ, kò sí omi tá a fẹ́ mu. Mo jẹ dẹ́ndẹ́ ìyà. Èmi nìkan kọ́, gbogbo àwa tá a wà níta nígbà yẹn tá à ń kọ́ iṣẹ́ yìí, ìyà la wá fi kọ́ iṣẹ́ yìí.
mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí pé lábẹ́ bó bá ṣe òun lè wù kó rí èmi náà wà nínú òṣèré tí wọ́n rí lórí títí tó wá pé lágbájá ló lọ yìí tí mo bá rin street kan látòkè délẹ̀ tí mi bá rẹ́ni pé Jùmọ̀kẹ́ Elétèkété máa ń pẹ́ra mi bọ̀ pé kí ló dé Ọlọ́run má yẹ kó gbàgbé orúkọ mi mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kò sí ibi tí máa rìn sí tọ́wọ́n ní sọ pé ẹjọ́ ẹ̀yin láti Jùmọ̀kẹ́ tó ń ṣe fíìmù Ọlọ́run ṣe èyí tó wá kù ni pé kí Ọlọ́run túbọ̀ bá mi ṣe kó túbọ̀ gbé mi lọ́wọ́ sókè. ọ̀rọ̀ lẹ ti sọ màmá gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé bí ẹ ti ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé ẹ ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó yẹ pé wọn ò mọ bí ẹ ti ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n ìbéèrè mi sí yín ni pé màmá báwo lẹ ṣe lè wá convince àwọn òbí tó padà wá gbà yín láti máa ṣe eré orí ìtàgé torí láyé àtijọ́ gẹ́gẹ́ bí mo ti ṣe gbọ́ wọ́n fi yé wa ní pé láyé ìgbà yẹn àtẹni tó ń kọrin àtẹni tí ń ṣe eré orí ìtàgé wọ́n believe pé àwọn ọmọ tó yẹ pé àwọn ọmọ tí wọ́n sánlé tí wọ́n ń gbọ́ràn ló ń ṣiṣẹ́ tí à ń sọ yìí báwo lẹ ṣe lè convince màmá àti bàbá tó fi wá fún yín ní àyè láti jẹ́ kẹ́ máa ṣiṣẹ́ yìí títí dé ipò tí ẹ wà lọ́jọ́ títọ́ ni. ẹ ṣe alákọ̀ọ́kọ́ náà nígbà tí mo ka ìwé 10 tán ni bàbá mi ti kú kò mọ bí mo ṣe rin ìrìn àjò dé level tí mo wà ṣùgbọ́n ikú ìyá mi dùn mí gan-an 1993 ni ìyá mi kú 1993 ni mo lórúkọ lẹ́yìn ikú ìyá mi mo ní ẹ̀gbọ́n kan ọkùnrin ni gbogbo ìgbà tí máa lọ sí rìhásà báyìí ló máa wá sí ẹnu ọ̀nà rìhásà grand wa a ní tó ń bá mú mi òun máa sọ mí sí kọ̀gà a ní iṣẹ́ tíátà yìí àwọn òfin àwọn ẹbí mi ò fọwọ́ sí gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi òun ló wá múra kankan inú ó dùn mí pé wọ́n ti kú ṣùgbọ́n kán tó kú àwọn náà kọ́kọ́ gbé owó fíìmù sílẹ̀ fún mi bó ṣe lọ rèé orúkọ dáa background mi ní ìdí bàbá lẹ́kọ̀ọ́ owó wà ọmọ olówó ni mí ikú bàbá òun ló sọ nídìí oníwèé 10 gbogbo ẹ̀gbọ́n tí mo ní pátápátá bá ṣe pọ̀ tó nítorí pé fámìlì ńlá ni wá ọmọ bàbá mi pọ̀ ìyàwó pọ̀ torí chief ni bàbá mi ní Èkó ó wá ṣẹlẹ̀ pé nígbà tí ikú bàbá dé iléèwé dúró mo ka ìwé 10 tó pé dáadáa tí mo ṣe WAEC ṣùgbọ́n iléèwé ò ṣe é lọ mọ́ gbogbo àwọn tó yẹ kó rán mi wọ́n ní kí n lọ kọ́ṣẹ́ télọ̀ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí tí mi lè tabẹ́rẹ́ bọ́ abẹ́rẹ́ mi lè kíbọ̀ òwú tí mo bá kọ́ṣẹ́ mi ò lè mọ̀ ṣe rí iṣẹ́ tíátà yìí inú ẹ̀jẹ̀ mi ló wà mo ṣáà wá gba yẹn mo yẹ̀ṣẹ̀ wá concentrate lórí iṣẹ́ tíátà yìí pé ìgbà tí mi kúkú lè kọ́ṣẹ́ mo wá concentrate mo kúkú ti di ọmọ tí ò ní bàbá tí iléèwé ò ṣe lọ mọ́ agbára màmá ò dé ká nígbà yẹn nígbà tó yá tí mo ṣàrùn rí mọ́ tí mo rún mọ́ tó bá dé location kọ́yálé ni o màmá mi ló máa kó aṣọ lé kó táwọn lọ́rùn o àti ẹ̀gbọ́n mi obìnrin kan tí wọ́n bá máa káṣọ lẹ̀ fún mi wọ́n máa bú mi wọ́n ní orí olè ọ̀lẹ olójú kòkòrò iṣẹ́ ọ̀lẹ níṣẹ́ tó ń ṣe ẹ wo iṣẹ́ ọ̀lẹ lẹ́ni ọlọ́run wọn máa ṣe wọ́n á ní olójú kòkòrò màá wá bú sẹ́kún máa kékékékékéké tí màmá mi bá kó aṣọ 4 sílẹ̀ fún mi ẹ̀gbọ́n mi yẹn lè kó 5 sí tẹ́gbọ́n mi yẹn bá wá máa kó a ní aṣọ ló gbà lọ́wọ́ mi yẹ ọ̀lẹ iṣẹ́ ọ̀lẹ tẹ́ ń bá kiri a ní aṣọ yìí ò gbọ́dọ̀ ya kò gbọ́dọ̀ kọ́ nǹkan kò gbọ́dọ̀ dọ̀tí ó dẹ̀ gbọ́dọ̀ fọ́ tí ògo bá ń jẹ́ tọ́lọ́hún nǹkan máa ṣe aṣọ yẹn tí bá máa fi ti location dé wọ́n máa padà lọ bá mi bẹ̀bẹ̀ ńlé ni nítorí wọ́n ti fohùn tó le wọ́n ti fi sórí aṣọ nígbà tó jẹ́ pé iṣẹ́ tí mò ń lọ yìí gan kò sí nǹkan kan bẹ́ẹ̀ a kàn ń lọ ebi inú pàápàá la fi ń kọ́ iṣẹ́ yìí nígbà tó jẹ́ pé àwọn ọ̀gá wa gan-an yá àláwọ̀ yá àlàsẹ̀ kí ni àwa ọmọọṣẹ́ wa fẹ́ sọ wípé a fẹ́ jẹ mo ṣàrùn rí mọ́ mo ń rún rí mọ́ nígbà tí ó wá di ọjọ́ kan màmá mi ti kú nígbà tí màmá mi kú ẹ wò kò pé oṣù 3 tí rìkọ́ọ̀dù sílẹ̀ nígbà tí iṣẹ́ yìí máa jáde bí mo ṣe lókìkí ni lẹ́yìn ikú ìyá mi ó dùn mí pé màmá mi tó pe iṣẹ́ yìí níṣẹ́ ọ̀lẹ ó wá kú ó dùn ẹlẹ́dàá mi ṣùgbọ́n ẹ̀gbọ́n mi yẹn wà láyé títí bí mo ṣe sọ kódà ẹ̀gbọ́n mi yẹn máa ń fi mí yangàn pé àbúrò mi tó ń ṣe tíátà rí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lédè ìgbà tí mo ṣáà ti lórúkọ gbogbo ẹbí ti gba kámú ìmí àkọ́kọ́ pé mi àánú mi lọ́rọ̀ nígbà tí mi tí ì ní ṣùgbọ́n kí ni wọ́n ń gbọ́ orúkọ mi láké lóko that was 1993 tí mo ti lórúkọ báyìí ṣé ni gbogbo ẹbí gbà mí o tí mo bá yọjú sílé wa táwọn bá náwó èmi á máa ná kìkì bí wọ́n ṣe gbà fọlọ́hún títí dàárọ̀ yìí.
Ọpẹ́ ni fọ́lọ́run fún bí gbogbo ẹ̀ ṣe rí. Màmá, ìbéèrè tí màá tún béèrè lọ́wọ́ yín pé, màmá ǹjẹ́ ti rí ẹnikẹ́ni sọ fún yín pé ẹ rẹwà púpọ̀ púpọ̀ lóbìnrin? Ah, èmi ò mọ̀ o. Wọn ò tí sọ fún yín. Ah, Màmá tí wọn ò bá sọ fún yín, èmi á sọ fún yín ẹ ṣé o. rẹwà. ẹ ṣé. Màmá, nígbà tẹ wá dàgbà báyìí, tẹ ṣì rẹwà tí gbogbo ẹ̀ ṣì wà ń bẹ̀, báwo ni sísin yín ṣe máa rí? Ọkùnrin á máa lé yín, wọ́n á máa lé yín. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ kí n sọ nǹkan yìí ni pé àwọn èèyàn fi yé mi ní pé láyé àtijọ́, wọ́n ní àwọn ọ̀gá tíátà tí wọ́n ń pè ní ọkùnrin, wọ́n ní wọ́n ń jẹ́ kí àwọn obìnrin yìí lè kọ́ṣẹ́ kọ́ mọṣẹ́ ní ìgbà yẹn. Torí pé nígbà téèyàn bá débẹ̀, wọ́n ní tó bá ti lè nífẹ̀ẹ́ báyìí, wọ́n ní kò sí bó ṣe máa ṣe, wọ́n máa fi ẹ́ ṣaya ni. Màmá ǹjẹ́ experience irú àwọn nǹkan báyìí nígbà tẹ́ ń kọ́ṣẹ́? ẹ ṣé. Kò sí ibi tí wọn kì í kẹ́dì ìyàlẹ̀. Ó ṣẹlẹ̀ náà nínú iṣẹ́ tíátà, ṣùgbọ́n ọ̀gá tó kọ́ mi níṣẹ́, ọwọ́ mẹ́wàá fẹ́yàn kan, bàbá Balógun. A gbọ́dọ̀ dúró tọkùnrin. A gbọ́dọ̀ dúró tọkùnrin. Àìmọye ọkùnrin tó bá tiẹ̀ ti pè wá báyìí la máa sáré síwájú. Torí pé ọ̀gá wa ò gbọ́dọ̀ ká wa mọ́bẹ̀. Kì í ṣèmi nìkan á pọ̀ nígbà náà. A máa ń rìn group. Ṣé tí wàá mọ̀ pé láyé ìgbà tí àwa kọ́ṣẹ́ yẹn, tí group Balógun bó bá ń wà ní, tó bá fẹ́ ṣe stage ní ọ̀lù yìí, group mi ò gbọ́dọ̀ wọlé sí ọ̀lù yìí. Group àwọn Òṣùmàrè lè wà lókè kí ti Balógun wà nísàlẹ̀, àbí tí kí ọ̀gá Bello wà nísàlẹ̀ kí ti Balógun wà lókè. So a máa ń yà fúnra wa. Gbogbo ìgbà yẹn náà ló máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí kálukú bá bá wá sí ìdí iṣẹ́ tíátà, òun ló máa bá. Ẹ ṣeun gan. Wọn kì í fọ́ọ̀sì èèyàn. Ọ̀hún fọ́ọ̀sì èèyàn. Ẹ ṣeun gan. Màmá, pẹ̀lú àwọn nǹkan tí ẹ ti wá sọ kalẹ̀ yìí, nígbà tí ẹ̀ ń kọ́ṣẹ́ yìí àti nígbà tí ẹ ti wá lórúkọ, màmá ǹjẹ́ ṣe rántí ìdojúkọ má lè gbàgbé tẹ́ bá pàdé nínú ìrìnàjò yìí? Kódà nígbà tí ẹ ti wá lórúkọ yìí, ǹjẹ́ ṣe rántí ìdojúkọ má lè gbàgbé tẹ́ bá pàdé? Ẹ ṣé. Mo rántí. Jùmọ̀kẹ́, mo jẹ ìyà. Mo mumi sí ìyà. Ní ọjọ́ kan, mo fẹ́ gba ilé. Nígbà tí mo fẹ́ gba ilé, mo ti sanwó fónílé ní ìlú Agége ní Olúfúnláyọ̀. Mo ti sanwó ilé, mo ti kunlé, mo ti ṣe gbogbo àwa kó ẹrù sí mọ́tò kí n máa kó lọ sílé. Ṣé mọ̀ pé nígbà tèmi ń kọ́ṣẹ́ yẹn, iṣẹ́ àjẹ́ ni wọ́n sábà fi kọ́ wa jù. Ó yẹ pé Madam Ṣajẹ́ àjẹ́ ni, Jùmọ̀kẹ́ Lékékété àjẹ́ ni. Ó ṣeé ṣe kó jẹ́ Madam Ṣajẹ́ ló bí Jùmọ̀kẹ́ nínú fíìmù tó wá pọ̀ àjẹ́ sí lára, ìyẹn nígbà náà. So àjẹ́ yẹn ni gbogbo èèyàn mọ̀ mí sí. Whereas gbogbo páàtì ni mo lè ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo bá bọ̀ àti kunlé, mo ti gba mọ́tò. Wọ́n ti bá mi kẹ́rù láti máa kó lọ sí Olúfúnláyọ̀. Bá ṣe déwájú mọ́tò yẹn báyìí, ká bọ́lẹ̀. Bàbá onílé ní, madam, ẹ bọ́lẹ̀, ẹ má ja ẹrù yẹn o, ẹ ṣáà bọ́lẹ̀ kẹ́ máa bọ̀. Níjọ́ náà ọ̀rẹ́ mi kan, àjẹ́ lòun náà máa ń ṣe, atú aṣẹ́kù, àjọlọ ni. Àbábọ́lẹ̀ àbálọ̀ bá bàbá. Bàbá ní ṣé ẹ mọ̀ wípé àwọn tẹ́ ẹ máa bá gbélé, àwọn ló ṣe pàtàkì, wọ́n láwọn ò lè bá jẹ gbélé o. Ẹ má bínú màdámù o, wọ́n láwọn ò lè bá jẹ gbélé. So ẹ máa wá gba owó yín, owó tẹ́ bá ná ẹ jẹ́ ká mọ̀. Mo bá bẹ̀rẹ̀ sí bẹ̀ wọ́n. Fíìmù là ń ṣe, kò rí bẹ́ẹ̀. Àwọn èrò bá pélé wa lórí. In fact, tó bá jẹ́ ìgbà ayé social media yìí ni, ó máa le jù báyìí lọ́jọ́ náà. Wọ́n bá pélé wa lórí, mo bẹ́ẹ̀. Wọn ò gbọ́. Mo kó ẹrù padà. Mo lọ fi ẹrù mi há káàkiri. In fact, lẹ́yìn ìjọ yìí ó tó ọ̀sẹ̀ mẹ́ta kí àwọn ọmọ mi àti ìyàwó ẹ̀ kan tó wá lọ bá mi gbálé. Wọ́n wá sọ nílé ibi tó fẹ́ gbé pé àwọn làwọn fẹ́ gbé bẹ̀. Ni mo ṣẹ̀ṣẹ̀ rí ilé gbé. Ìyẹn kékeré yẹn lọ bẹ́ẹ̀. Ilé tí mo wá gbà yẹn gangan, ibẹ̀ yẹn ni wọ́ọ̀ wà. Ó ṣẹlẹ̀ wípé obìnrin kan wà nínú ilé yẹn. Ọmọ ìlú kan náà ni ọkọ ẹ̀ àti ọkọ mi. Nítorí pé mo ti ń ṣeré àjẹ́, obìnrin yìí ò máa fẹ́ rí mi. Tí n bá wá lọ ṣeré àjẹ́ tí n bá dé, òun ló máa kọ́kọ́ wọlé tọ̀ mí. A ya owó lọ́wọ́ mi, owó àjẹ́ tí mo gbà wálé. Ṣùgbọ́n kò tiẹ̀ bá mi rẹ́, kò tiẹ̀ fẹ́ rí mi rárá ni. Mo ṣáà manage ẹ̀. Ṣé mọ̀ pé àwọn oní tíátà wọn kì í fẹ́ bá wa gbé, a máa manage ẹ̀ ni. Mo ṣáà bẹ̀rẹ̀ sí manage ẹ̀. Tí ẹnìkan bá ti kó dénú ilé iṣẹ́ mọ́, ilé ìbínú konú, ilé tó jẹ́ pé àrẹ́ǹtì ilé ni. Ó máa pè wọ́n, ẹ má bá rìn o, àjẹ́ ni, ó ń pààyàn, ó ń ṣe kinní kan. Kí n má fa ọ̀rọ̀ ògùn. Níjọ́ kan mo wá pè pé ìyá alágbájá, mi ìfẹ́ kò kí mi mọ́. Bí mi ṣe gbẹ́rù mi bí mo ṣe lọ location ni.
mo máa dé láti location báyìí ọmọ ẹ̀ kan ti fẹsẹ̀ ṣèṣe tetanus ti wọ̀ nípasẹ̀ pé wọn ò mójútó ẹsẹ̀. Níjọ́ tí mo dé mo kàn rí pé àwọn ìyàwó láńlọ́ọ̀dù àdúgbò gbogbo wọn ń wọlé wá wọ́n ń kí mi. Wọ́n á rò pé kí ló dé láì ṣe pé mo jẹ́ láńlọ́ọ̀dù àdúgbò, ìyàwó láńlọ́ọ̀dù, táwọn ìyàwó láńlọ́ọ̀dù wá wá mi wá. Wọ́n á ní ìyá alágbájá ló ní ká bá òun bẹ̀ ẹ́ pé gbogbo ẹ̀ṣẹ̀ tóun bá ṣẹ̀ kó dáríjì. Mo bá tún bínú, èmi ò mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀. Mo bá ń fọ́, mo bá ń yarí, mi ìfẹ́ bá ṣe mọ́, mi ìfẹ́ kó kí mi mọ́. Wọ́n ṣá bẹ̀ mí, gbogbo wọn lọ. Bí Ọlọ́run ti ń fẹ́ kò pé wákàtí kan tán lọ. Bọ́mọ yìí ṣe gbá tébù tẹ́nísì ẹ̀ ló bá ré lulẹ̀. Bó ṣe ré lulẹ̀ wọ́n bá ránṣẹ́ lọ sí hospital. Èmi náà bá tẹ̀lé wọn. Bí wọ́n ti ẹ̀ parí ẹ̀, ó ṣàyè bí àti ẹ̀ parí àti ẹ̀ títí wá parí ẹ̀, ó ṣàdọ̀dọ̀ kí n bá wọn dé hospital ìtòsí tó ń gbọ́mọ yìí. Mo wá débẹ̀. Bí mo ṣe ń wọlé sí hospital yìí, bí mo ṣe ń wọlé síbẹ̀ ni mò ń gbọ́ pé ọmọ yẹn ń gbó. Mo dẹ̀ mọ sign tí tetanus bá tí egbò bá wà lára èèyàn tí tetanus bá. Wọ́n wá ń sọ pé ṣé láyé ní egbò lára? Mi ìmà rẹ ni dá mi lóhùn nínú gbogbo àdúgbò tó dúró lọ́sítà. Mi ìrẹ́ ni dá mi lóhùn. Wọ́n ti wá ní dókítà sọ pé kọ́ mú mineral, kọ́ mú 7up wá. Mo tún súré bọ́ta, mo sáré ra 7up, mo tún mú dání, mo tún nà báyìí. Mi ìrẹ́ ni gbà lọ́wọ́ mi. Ṣé rí wípé wọ́n ti mú àjẹ́ nìyẹn? Ó wá sí inú ti wá bí èmi pé èwo ni gbogbo ilé ìṣàmọ̀ pàwọ́ ní tíátà àwọn òun rányàn pé mi ṣe gbéra nìyẹn. Mo ṣàtú lọ parí iṣẹ́ tí mo torí ẹ̀ wá lé. Mo wá lọ ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn. Bí mi ṣe lọ bí iṣẹ́ nìyẹn. So ìgbà tí mo dọ̀hùn, a ní problem pẹ̀lú kámẹ́rà. Mo wá padà wálé láti wá sùn. Orun yẹn ni mo ti kọ́kọ́ máa tọ́ aago 4 ìdájí. Mo kàn ń gbọ́júmọ́ kẹ́lẹ́tẹ̀kẹ́tẹ̀ ti pa òun lọ́mọ o. Wọ́n ti pa o. Wọ́n ti yán o. Mo kọ́kọ́ sáré jáde ní ìjí dáadáa. Mo tún sáré padà. Wọ́n á lọ́wọ́ ṣòkòtò pé ó ti ẹ̀ lè dín tó ń dì mí mú. Ṣáde mọ̀ pé gbà yẹn a ṣì wà lópèpé jù báyìí lọ nígbà náà. Òun náà a lè ju bí sẹ́ẹ̀tì kan náà lọ. Ìyẹn obìnrin yẹn nígbà kíákíá gbogbo èrò ti pé sílé wa. Kò dẹ̀ síná. Mo wá rọra jáde láàrin gbogbo wọn. Wọ́n rí mi, mo kàn rọra jókòó sílẹ̀ lẹ̀. Mo wá ń rìkọ́ọ̀dù gbogbo tí gbogbo kálukú ń wí. Mò ń gbọ́ gbogbo àwọn tí a jọ ń rẹ́rìn dáadáa ládùúgbò. Wọ́n rí pé kálukú ti padà lẹ́yìn mi. Wọ́n ti support woman yẹn. Wọ́n ti believe pé wọ́n pa ọmọ ẹ̀. Ibi tí odi ò fi dá ká ní mo rí ẹni dá mi lóhùn. Mo mọ ibi tó ti ń wo tetanus. Mi rí ẹni dá mi lóhùn. Ó jẹ́ kí kíní wá bẹ̀rẹ̀ sí ní dùn mí. Mo ṣáà jókòó. Nígbà tó wá yá tí gbogbo ẹ̀dá ìdáhùn tó mú obìnrin yẹn lọ síbi ilé kẹrin pé ọ̀dọ̀ àbúrò ọkọ ẹ̀ kan kó lọ síbẹ̀. Mo wá wọlé lọ bá ọkọ ẹ̀. Bí ọkọ ẹ̀ ṣe rí mi, ayé ẹ̀ já bí ẹni pé ẹlẹ́yẹ tí ò sí lé látànà ṣé ó fòde lé. Mo rí ní ara ẹ̀ bẹ́ẹ̀. Mo wá ní bàbá alágbájá tó bá jẹ́ èmi ni mo pa ọmọ yìí. Ọmọ tèmi náà wà ń condition báyìí tó rọ́mọ mi wà nínú oyún bẹ́ẹ̀ gbá ẹ̀. Mo ní báyìí máa ẹ̀ bá ní rọ́ o, òun ò rò sí mi o, àwọn ìyàwó òun lóró, ẹnìkan lóró. Mo ṣàkúrò mẹ́. Ó wá di ojoojúmọ́ làwọn èèyàn àwọn ọ̀rẹ́ ẹ̀ máa wá sílé, wọ́n á máa ṣépè mí. Èmi náà wá ń rí iṣẹ́ mi ì lè lọ bí iṣẹ́. Mo ṣáà wà lé gbogbo àdúgbò. Wọn ò fẹ́ rí mi jọ́ kan. Wọ́n tọ́ candle night. Wọ́n tàn ní àdúgbò wa yẹn. Wọ́n tàn wá sílé wa. Wọ́n wá mú gbogbo candle yẹn. Wọ́n wá dájọ́ sí ẹnu ọ̀nà mi. Mo ṣáà rí gbogbo òdójúkọ yẹn débi pé fẹ́ yọ lẹ́mìí mi pé mo máa ṣe nǹkan jẹ́ mi ní fiṣẹ́ ilẹ̀ báyìí. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ ò jẹ́. Ṣé wá rí ọ̀rẹ́ mi tí mo dárúkọ lẹ́ẹ̀kan tí mo ní Ato. Òun nìkan ni ọ̀rẹ́ mi nídìí iṣẹ́ tíátà. Kò sí ọ̀tá o. Ṣùgbọ́n Ato ni ọ̀rẹ́ mi. Ó wá dúró tì mí. Gbogbo iṣẹ́ tó jáde nígbà náà. A máa lè lọ bí iṣẹ́ àṣà wà léde. Ohun tó bá ti jí làárọ̀, òun náà fi borí. A wá sílé wa. Gbogbo kíní yẹn ṣáà lọ bẹ́ẹ̀. Débi pé mo lọ sílé baálẹ̀. Mo sún gbogbo wọn wá sílé baálẹ̀. Mo padà jàre wọn. Gbogbo wa tá a jókòó rojọ́. Nǹkan kan ọ̀rọ̀ yẹn ṣàpọ̀ tí mo pa àwọn pressman tó ń record ẹ̀. Mo lọ sí àwọn television houses káàkiri. Àwọn onítíátà dìde. Wọ́n dúró tì mí. Téèyàn bá ń ṣẹgbẹ́ kan, ó dúró déédéé nínú ẹgbẹ́ yẹn. Àtìgbà yẹn náà mo wà nínú ẹgbẹ́ òṣèré orí ìtàgé. Mo dúró déédéé bíi pé lẹ́nìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Èmi ni Ọlọ́run fi ṣe chairperson gbogbo elders Àlímọ̀ṣọ́ ní Lagos State. Lẹ́nìí èmi ni chairperson gbogbo elder. Gbogbo ẹni tó ti ṣe tíátà for the past 50 years, 40 years jù bẹ́ẹ̀ lọ. Gbogbo ohun tó jẹ́ elder èmi ni. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni fọ́lọ́run. Màmá, gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ tó bá kí ń ṣe ìfẹ́
ẹ ní fún iṣẹ́ yìí, gbogbo nǹkan tẹ́ là kọjá yẹn á ti jẹ́ kẹ́lòmíì gan kó padà lẹ́yìn iṣẹ́ yìí. bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìbéèrè mi ni pé màmá, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ máa ń ṣe nínú eré orí ìtàgé, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ pé eré àwọn àgbà ń pè bẹ́ẹ̀. mo tiẹ̀ tún ti ń ṣe mí, mo ti ń ṣe gbogbo ejò jíjẹ dídí. Màmá, ibi bíbẹ mú tiẹ̀ fẹ́ ká dúró lé gẹ́gẹ́ bí eré àwọn àgbà. Ó ní àwọn màmá wa kan, mi ì fẹ́ dárúkọ wọn, nígbà tí mo bá wọn sọ̀rọ̀, màmá yìí fi yé mi ní pé àwọn ṣe kòtò ayé nígbà ayé Ajílẹ̀yẹ. Wọ́n nígbà táwọn ṣe sinimá yẹn tán, wọ́n ní àwọn wá délé pé àwọn ti wà ní location ó ti tó bí ìgbà díẹ̀. Báwọn náà ṣe délé ni pé àwọn wá ń sinmi ní Ẹ̀dẹ́ ní Passage gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún wa. Wọ́n níbi táwọn ti ń sinmi, wọ́n ní ṣe làwọn bá rí àwọn àgbà lọ́sàn-án gangan tí wọ́n wọṣọ, wọ́n wọlé wá báwọn nìyẹn. Wọ́n ní bọ́ ṣe wá báwọn nìyẹn pé ìwọ lórí láyà, òun tú àṣírí àwọn. Ó di dandan kó ṣe kí ni? Kò wẹgbẹ́ o, ó máa wẹgbẹ́ o. Ọlọ́run bá sọ pé ẹgbẹ́ táwọn bá wọ̀, ẹgbẹ́ Jésù, ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì, wọ́n ní ẹgbẹ́ obìnrin rere, wọ́n ní àwọn bá ṣàn sọ bẹ́ẹ̀ pé sinimá lásán ni. Wọ́n ní nǹkan táwọn sọ yìí, wọ́n ní kìrìmí làwọn rò pé wọ́n ṣe o. Wọ́n ní bí wọ́n ṣe lọ, wọ́n ní àwọn ò, bóyá wọ́n fò ní o, bóyá wọ́n dọ̀fẹ́ ní o, wọ́n ní àwọn ò mọ̀. Wọ́n ní àwọn ò mọ̀ bó ṣe lọ. Wọ́n ní kò tí ì tó ìṣẹ́jú mẹ́ta, wọ́n ní ó di pé àwọn ń pẹ̀jẹ̀ létí, àwọn ń pẹ̀jẹ̀ lẹ́nu, àwọn ń pẹ̀jẹ̀ nímú. Wọ́n ní àwọn bá ṣàrọ̀ ẹgbàá mi ó ẹgbàá mi. Wọ́n ní báwọn ṣe ń pariwo nìyẹn. Wọ́n ní ibi táwọn ti ń pariwo làwọn èèyàn ṣàdé. Ọkọ àwọn tó wà nínú ilé bó ṣe jáde ní ṣé kò sí. Wọ́n ní ló bá mú ẹ̀rọ, àwọn oríṣiríṣi àwọn ará àdúgbò wọn ara àwọn ṣàbalẹ̀. Wọ́n ní nínú ìrìnàjò táwọn sọ yìí lọ́kọ àwọn ṣaláìsí. Nínú ìrìnàjò táwọn sọ yìí ọmọ àwọn náà ṣaláìsí pé wá wẹgbẹ́ táwọn ṣe fẹ́ wọ̀ ẹ̀. Wọ́n ní ibẹ̀ ẹsẹ̀ tó ń dùn àwọn yìí, mo mọ̀ pé bí mo ti ṣe ń sọ ẹ̀ ti mọ ẹni tó onítọ̀hún jẹ́. Ẹsẹ̀ tó ń dùn àwọn yìí táwọn ò fi lè rìn dáadáa. Wọ́n ní nítorí ìrìnàjò ara àwọn tó dán pé bí ara mi ṣe rí, bí ara gbogbo wa ṣe rí, bẹ́ẹ̀ ni ara àwọn ṣe rí pé nígbà tí nǹkan yìí bẹ̀rẹ̀ lára àwọn sókè. Àwọn di ẹni tó yẹ pé àwọn ò lè rìn dáadáa mọ́. Kódà wọ́n ní tí àwọn bá jáde, wọ́n ní ṣe ni àwọn èèyàn á dá òkúta jọ. Ìyá àjẹ́ yẹn rèé. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní láwọn lé pé àwọn á sọ pé sinimá lásán ni. Màmá, ǹjẹ́ lẹ́yìn ìgbà tí ẹ délé, tí ẹ parí iṣẹ́, ǹjẹ́ ti rí àwọn èèyàn bóyá lójú oorun ni, bóyá lójú ayé tó wá bá yín pé nǹkan tó ń ṣe yìí wá wẹ̀ gbẹ́sẹ̀ dandan. Ǹjẹ́ ti rírú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn rí? ẹ ṣe alákọ̀ọ́kọ́ náà ṣe rí èmi tẹ́ ń bá sọ̀rọ̀ yìí, oríṣi ẹ̀sìn mẹ́ta ló wà, mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń ṣe. mo gbà pé Ọlọ́run wà, Ọlọ́run dẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta jẹ́, Ọlọ́run dẹ̀ ní mẹ́tẹ̀ẹ̀ta ń sìn, tí kankan ò yàtọ̀ tí à ń pe Ọlọ́run. tó bẹ́yàn bá ti bí mi pé ẹ̀sìn wo ló ń sìn Jùmọ̀kẹ́, màá ní mẹ́tẹ̀ẹ̀ta ni mò ń ṣe. ṣe rí kò sí tuntun bẹ́ẹ̀, ẹni tó ṣàlàyé fún yín bó ṣe rí ló ṣe ṣàlàyé fún yín. kí làwa yìí náà ò tí ì rí rí, Ọlọ́run tá à ń sìn là ń bẹ̀ ní àdèbú wọn, àṣe kankan. gbogbo kòtò ayé tẹ̀ ń sọ yìí náà, gbogbo wa náà la jíjọ ń ṣe. ṣó ti yé yín? ohun tí èmi máa ń rí jù ni pé kéèyàn wọlé pé ẹ káàsán mà, ẹ káàsán, ẹ jọ̀ọ́ mà mo fẹ́ rí yín, kádẹ́dà ló ń pè ó yá ká sọ̀rọ̀, ẹ jọ̀ọ́ mà mo fẹ́ wọ ẹgbẹ́ ni, ẹgbẹ́ ìwò ń bẹ klọ́ọ̀bù, mo fẹ́ gbàjẹ́ ni mà, oríṣiríṣi àṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn pé ọjọ́ kan mo sọ fún kan pé ọ̀nà àjẹ́jì ajẹ́ òsì tó àjẹ́ ló fẹnu kékeré pè báyìí, ìyálà ìyá mi ò tó bẹ́ẹ̀ ó sọ pé òun fẹ́ gbàjẹ́. mi ò lájẹ́ o, mi ò dẹ̀ gbọ́dọ̀ sọ fún yín pé mi ò lájẹ́, torí pé àtẹ̀sìn àbáláyé mo joyè ń bẹ̀, àtẹ̀sìn mùsùlùmí mo joyè, ìmọ́lẹ̀ àdínì ni mí, àtẹ̀sìn oníṣọ́ọ̀ṣì mo jẹ ìyá àjọ. mẹ́tẹ̀ẹ̀ta òun ni mò ń ṣe. Màmá, gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé fún wa, ẹ ní iṣẹ́ tí ẹ ṣe ní 1993, ìyẹn Jùmọ̀kẹ́ tó fi ń pè ní Jùmọ̀kẹ́ Elétekéte. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe ṣàlàyé, iṣẹ́ yìí ló dàbí pé òun ló jẹ́ kí ayé kó mọ̀ yín, tí wọ́n fi dá yín mọ̀. Màmá, lẹ́yìn ìgbà tí orúkọ náà dé tí àwọn èèyàn mọ̀ yín, ǹjẹ́ ṣe rántí nǹkan kan tó bà yín nínú jẹ́ tí àwọn olólùfẹ́ yín tí wọ́n ṣe fún yín? Màá fún yín ní àpẹẹrẹ kan kó lè fi yé yín dáadáa. Mo rántí inú àwọn àgbà òṣèré kan tí mo bá sọ̀rọ̀, wọ́n fi yé mi ní pé nígbà tórúkọ yìí dé, wọ́n ní nílùú Ìbàdàn ní iṣẹ́ ilẹ̀ yìí náà ti ṣẹlẹ̀.
wọ́n ní àwọn gbéra láti ìlú Èkó àwọn lọ sí ìlú Ìbàdàn. Wọ́n ní báwọn ṣe dé Ìbàdàn gẹ́lẹ́, wọ́n ní àwọn á wò pé ebi ń pa àwọn. Wọ́n ní àwọn wá rí ìyá alágbàdo, wọ́n ní àwọn bá park, àwọn bá ra àgbàdo. Wọ́n ní gẹ́gẹ́ bí ọmọ ìbílẹ̀ táwọn jẹ́, wọ́n ní àwọn bá mú àgbàdo yẹn báwọn ṣe rà, àwọn bá ń jẹ. Wọ́n níbi táwọn tí ń jẹ báyìí, wọ́n ní ṣe ni àwọn kọ̀ rí lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní báwọn èèyàn ṣe sọ pé ebi ti pa kú kò dẹ̀ rówó fi jẹun mọ́. Wọ́n ní ṣe ló ń wọ àgbàdo jẹ. Wọ́n ní nígbà táwọn máa tún débi mọ́tò àwọn táwọn park níbi táwọn ti lọ ra àgbàdo, wọ́n ní ṣe làwọn bá tún rí pé èrò ti ń bá síbẹ̀. Wọ́n sọ pé àwọn máa gbowó lọ́wọ́ àwọn pé tó bá fáwọn ló wọ́n ní gbé mọ́tò lọ. Wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá tó ń kọjá lọ tó gbà wọ́n lẹ̀ lọ́jọ́ táwọn sọ yẹn. Màmá, ǹjẹ́ ti nírú àwọn experience tó yẹ àìmọye olólùfẹ́ yín tó dùn yín jù? àìmọye ní ìlú Ìyànà Pàjà, ibẹ̀ ni ẹnìkan ti fẹ́ kí ni tó ṣẹlẹ̀ jọ́ náà. Tẹ́ bá máa kíyàn, ẹ kí wa in a normal way, ẹ kí wa, ẹ kàn máa kíyàn, ẹ máa ṣọwọ́ báyìí síbi etí ẹ̀. Èmi ṣe náwó mu ni torí èmi ò gbá rẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Àgbà òní kébì máa ń nà yàn, mi ì rányàn. Bẹ́mi ṣe mú un mọ́lẹ̀ nìyẹn. Àṣé bí a ṣe ń jà tí mò ń pariwo yẹn, wọ́n ti mú mi, wọ́n ti yà. Ìgbà tí màá fi délé, òkìkí ti kàn pé kí ni màmá yín lọ ń jà ń gáràjì fún? Mi ò dẹ̀ jà. Àlàyé la jọ ṣe fúnra wa. Ohùn mi ló le ní ọjọ́ náà. Eléyìí náà tún bà mí lọ́kàn jẹ́ níjọ́ kan. Mo lọ ṣiṣẹ́ ní ìlú Ìṣàgámù. Ṣé ẹ mọ̀ pé eré àjẹ́ ta máa ń ṣe yẹn alẹ́ la máa ń yà? Ó tó nǹkan bí after 1 lálẹ́. Gbogbo wa ti múra. Èmi ni mo lead, èmi ni olórí àwọn àjẹ́ níjọ́ náà. Ṣé rí bí a ṣe fẹ́ bẹ̀rẹ̀ recording, mo kàn rí igi ọparun kan, ó ṣẹnu ṣọṣọ. Mo kàn rí pé ọparun yẹn ń dárìn bọ̀ fún rẹ̀, ó bọ̀ báyìí. Èmi wá fojú tẹ̀lé pé ta ló di kinní ìmú tó fi ń dábọ̀ báyìí. Kí n tó ní mo rò ó délẹ̀ báyìí, ó ti wọ̀ mí lẹ́sẹ̀. Ìyẹn ọparun náà? Bẹ́ẹ̀ ni mo sọ. Àwọn òṣèré tájọ wà ń bẹ̀ ń jọ́nà bí ṣe ń sọ yìí, wọ́n á máa rántí. Wọ́n dá ẹ̀jẹ̀ ọparun yìí tì. Wọ́n dà tì, mi ò parí iṣẹ́ náà. Wọ́n dà tì. Ìyẹn ní ìlú Ìṣàgámù náà? Bẹ́ẹ̀ ni. Kó tó wá di pé mo kúrò ń bẹ̀ nígbà tílẹ̀ mọ́, tí wọ́n rí ẹ̀jẹ̀ dà. Kí ó tó wá di pé a lọ bẹ Ọlọ́run tì. Gbogbo orú nǹkan yẹn máa ń jẹ́ kéèyàn bẹ̀rù pé kí ni mo wá karabọ̀ yìí. Obìnrin tí mo sọ lẹ́ẹ̀kan yẹn tí mo ní tẹ́tánọ̀sì mú ọmọ ẹ̀ lẹ́sẹ̀. Ní ọjọ́ kan mo sùn sínú ilé ní ọ̀sán ọjọ́ kan. Ṣé mo sọ pé a jọ múlé tira wa báyìí ni? Bẹ́ẹ̀ni. Mo kàn ń gbọ́ ẹyẹ rèé, ẹyin lọ́rùn, ẹ̀kan lẹ́sẹ̀, ẹ̀gẹ́ lápá, ayé ẹ̀ ti bàjẹ́ lénìí. Àwọn ò dẹ̀ mọ̀ pé mo wà nílé torí tí mi kì í tojú bọlé tí bá wà nílé. Ẹ lè má mọ̀ pé mo wà nílé. Mo kàn dìde, mo wá yọjú lójú window. Ẹyẹ ta ni mo dẹ̀ rí gbogbo wọn sáré mú ẹyẹ tó ń kan lọ́rùn, tó ń yí. Ẹyẹ tèmi ò wá sí tòsí. Ẹyẹ mi lè máa mú bẹ́ẹ̀ sí ẹ̀bẹ̀ mi bá fi tàn wọ́n jẹ nígbà táwọn láwọn ti bẹ́ yẹ. Wá ní ẹyẹ tèmi ò bá sí tòsí. Ṣé mọ̀ pé ó ti di pé a ti ń jà, oríṣiríṣi ọ̀rọ̀ ló máa ń bọ́ níbẹ̀. So gbogbo orú ìjọ yẹn, ṣé mọ̀ pé èèyàn á ronú pé yóò bá jèrè tíátà tí mò ń ṣe, tí wọ́n ń wò mí pé mò ń pa eléyìí nínú fíìmù. Wọ́n lè rí èèyàn 6 ló panú eléyìí, which tó mọ̀ pé eré la fi ń ṣe, wọ́n wá kàrámọ̀ ẹ̀ rẹpẹtẹ. So gbogbo nǹkan yẹn máa ń fẹ́ kó máa dùn yàn. Kíní kan ni ó máa ń dùn mí ni pé irú gbogbo ìlàkọjá tá a ti là yẹn, ó yẹ kó dáa jù báyìí lọ ni. Ọlọ́run kó ṣàánú. Màmá, látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé yìí, ǹjẹ́ ìrántí ìjọ́ tún ní yín dùn jù àti pé kí ló ṣẹlẹ̀ sí yín lọ́jọ́ náà lọ́hùn? Ọjọ́ tínú mi dùn, bẹ́ẹ̀ tún ṣe mẹ́nu lè yìí, inú mi tún dùn. Dóò kò ń ṣe pé ó ti dáa fún mi rẹpẹtẹ, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lénìí. Torí bá ṣe wò mí, abínú kọ́lé ni mí o. Ẹ̀yin náà ẹ wo gbogbo ìlàkọjá tí mo sọ pé mo là nídìí iṣẹ́ yìí. Ó jẹ́ pé mo ṣáà ń fa, mo fi ń rẹ, mò ń rún mọ́. Kò dẹ̀ sẹ́nìkan àfọlọ́hun. Nígbà tí mo fẹ́ ṣe tíátà dandan, ṣe mọ̀ pé ẹ̀yin ọkùnrin ẹ̀ kì í fẹ́ oní tíátà. Ẹni ó máa lọ oṣù kó máa lọ ọ̀sẹ̀ 3. Ìjọ́ tí inú mi dùn ní ọjọ́ tí mo kó lọ sínú ilé mi. Bó tilẹ̀ jẹ́ pé ilé náà ò pọ̀, ìwọ̀nba nǹkan tí agbára mi ká, òun ni mo ṣe. Ó jẹ́ pé ó yẹ kí n lè ṣe jù bẹ́ẹ̀ lọ nítorí pé mo ṣe iṣẹ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa wò ó, bí mo ṣe wà, mi ò ní mọ́tò tí mo gùn.
ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Irú iṣẹ́ tíátà nígbà tá a ti bá débi tá a bá dé yìí, ó yẹ ká ní ṣọ́ọ̀bù kan tó yẹ pé tí mo bá ṣe tán kí n lọ fàdàgbẹ́ ìtòrọ̀ síbẹ̀ pé ẹ jẹ́ wá lọ bá mi ṣí ṣọ́ọ̀bù ẹ̀yin ọmọ ìka lọ tún lọ tajà díẹ̀. Kò sí, a kàn ń struggle fúnra wa ni. Ṣé wá rí ilé ìwọ̀nba tí mo rọra kọ́ pẹ̀lú agbára mi níjọ́ tí mo kó débẹ̀ nígbà tó dijọ́ kejì tí ojú ọjọ́ mọ́, mo wá mú àwọn báàfù, mo wá tò ó yípo ilé yẹn torí ilé tí mo ti kó kúrò wọ́n kanra púpọ̀. Tí bàtà bá pé mẹ́rin ẹ ti dáràn, wọ́n máa kanlẹ̀kùn ní pé ẹ jọ̀ọ́ ta ló ní bàtà yìí? Létérò pọ̀ nú ilé báyìí. Ibẹ̀ ni mo ti rírú ẹ̀. Ká máa ń sọ fún wọn pé mo sọ fún yín pé ní tíátà ni mí o. Mo sọ fún yín o. Ẹ wò ẹ máa rí èèyàn mẹ́rin lọ o. Ẹ máa rí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún gan. Tàjíjọ máa ń fà. So ilé mi yẹn mo wá tòkè títí látàárọ̀. Ìwà rẹ̀ nìkan kan sọ pé Kóìkẹ́ ìkúrò bí báyìí. Mo wá bọ́ta nírọ̀lẹ́, mo ní ike ìwà ń bí, kò sẹ́ni tó ní kí n gbé, mo gbá àpótí sílẹ̀, kò sẹ́ni tó ní kí n gbé, mo kàn bu ẹkún ni. Mo wá bu ẹkún, mo wá sunkún, gbogbo èèyàn wá bẹ̀ mí pé mọ́mì kí ló dé? Mo ní kò sí nǹkan kan, ẹ ṣá jẹ́ kí n sunkún. Ẹkún ayọ̀ ni ẹ ṣá jẹ́ kí n sunkún. Ẹkún ayọ̀ ni ẹlòmíràn ni wọ́n heart. Mi ò heart o, inú mi ló dùn jù níjọ́ náà bó tilẹ̀ jẹ́ pé kò tó nǹkan torí mo need ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, èmi gangan náà ń pè ní ẹni tó ń fẹ́ràn lọ́wọ́. Ẹ ṣeun gan màmá. Màmá a ti sọ ìjọ́ tí inú yín dùn jù. Téèyàn bá níjọ́ tí inú ẹ̀ dùn jù, á ní tìdàkejì náà. Ǹjẹ́ ṣe rántí àti pé kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà? Àwọn ọjọ́ tínú mi bàjẹ́, mo ti sọ lóríṣiríṣi. Ṣé rí ọ̀rọ̀ tèmi? Ìbànújẹ́ ò sì fẹ́ni téyín ẹ̀ ta tẹ̀. Ẹ mọ̀ tó máa ń bí mi nínú kí n jí láàárọ̀ ọjọ́ kan kí n má ní kọ́bọ̀ lọ́wọ́. Mo lè máa ké, but Ọlọ́run máa ń pè mí 2 hours, 3 hours ni mo fi máa ń ronú. Ni mo fi máa ń sọ pé kí tí ẹ bọ̀ kí tí kọ́ tẹ́ lọ. Bóyá àwọn bá gbáṣọ wá ń sì ń bá rán, kí n mọ̀ kí tí kọ́ yá dírẹ́sà bóyá àwọn bá gbórí wá ń sì ń bá ṣe. Ṣùgbọ́n tí mo bá ti fẹ́ ronú, tí àwọn ọmọ mi bá ti pe àwọn òbí wọn tó jẹ́ ọmọ tèmi, tí wọ́n bá ti fi èlítù tán bá ní lọ́wọ́, tí agbára wọn ká, tó bá tún ti ṣe fún mi tí bá tún ti ní ẹ̀yin ọmọ ẹ wá lọ rẹran wá ká sè, màá tún rẹ́rìn. Ìbànújẹ́ ò sì sẹ́ni tèmi. Màmá ẹ sọ kankan lẹ́ẹ̀kan yẹn, ẹ ní àwọn ọkọ yín, ẹ ní òun fẹ́ gbà kí àwọn obìnrin wọn kó ṣe eré orí ìtàgé. Ṣùgbọ́n mi ì fẹ́ mẹ́nu lọ ibi ibẹ̀ yẹn. Màmá gẹ́gẹ́ bí Bẹ́ẹ̀ tí ẹ mẹ́nu lọ máa dá yín lò. Màmá mi ì tiẹ̀ fẹ́ sọ nípa bẹ̀ torí àkókò. Gẹ́gẹ́ bí àgbà òṣèré, màmá ǹjẹ́ lè gbà kọ́mọ yín ọkùnrin kó fẹ́ obìnrin tó ń ṣeré orí ìtàgé gẹ́gẹ́ bí ìyàwó sílé? Màmá ẹ má parọ́ fún mi. Kí ló dé? Mo ti pa kámẹ́rà o. Kí ló dé? Mo matured enough débẹ̀ nítorí pé mo wà nínú iṣẹ́ yìí. Mo mọ bá a ṣe ń ṣe, mo mọ kú tó pa, mo mọ kú tó jí. Mo lè gbà tó bá ti mọ ohun tó ń ṣe. Ọmọ mi ọkùnrin pàápàá wà nínú iṣẹ́ ìlénì tó ń ṣìtajọ́ ń ṣe torí iṣẹ́ tó dùn ni. Ọlọ́run kó gbà fún wa. Màmá ìdí tó jẹ́ kí n béèrè ìbéèrè ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àbíkẹ́ obìnrin tí mo ti bá pàdé tó yẹ pé wọ́n ti di àgbáwo nínú iṣẹ́ tíátà yìí, wọ́n máa ń fi yé mi pé àwọn ò lè gbà kí ọmọ àwọn kankan kó ṣeré orí ìtàgé. Máa béèrè pé kí nìdí? Èyí tó bá jẹ́ ọkùnrin, á ní ìranù àwọn ọmọ ẹ̀ pọ̀. Èyí tó bá jẹ́ obìnrin, wọ́n sọ fún wọn pé nígbà tó bá lọ, ta ló máa tọ́jú ilé, ta ló máa tọ́jú ọmọ. Òun ló jẹ́ kí n béèrè ìbéèrè. Mo wá fẹ́ wò pé bóyá nǹkan tí àwọn ẹni yẹn tí wọ́n ń sọ bóyá lóòótọ́ ni àbí kò ń ṣe òótọ́. Ṣùgbọ́n yìí nǹkan tí ẹ̀yin sọ ń sìn, ó wá yàtọ̀ sí gbogbo nǹkan tí àwọn tó kù ti sọ. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti fi yé wá sìn, ẹ gbà ní pé kí ọmọ ọkùnrin kó fẹ́ obìnrin onítíátà kó fi ṣe ìyàwó tí ò dẹ̀ ní sí wàhálà, tó dẹ̀ ní sí ìdààmú. Bẹ́ẹ̀ ni. Ṣé rí gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń rò lẹ́mìí? Kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ torí pé ẹni tí ò bá wa débẹ̀ kò lè mọ nǹkan tá à ń ṣe ń bẹ̀. Wọ́n ní àwọn ọmọ ní tíátà wọ́n ti ṣe kinní kan, wọ́n ṣe kinní kó ṣẹlẹ̀ nígbà tiwa náà tán máa ń sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ta wà ń bẹ̀ mọ̀ pé gbogbo ń tẹ̀ ń sọ yẹn kò rí bẹ́ẹ̀. Ẹ wò ní church wọ́n ń fẹ́ra wọn, ní mọ́ṣáláṣí wọ́n ń fẹ́ra wọn, ní ibikíbi tí a bá ti kọ́ pé lágbájá àti lágbájá máa fẹ́ra wọn, ó di dandan kán dọ́kọ àti ìyàwó. Ẹ̀yin ẹ wò nínú àwọn ọmọ wa tó ń ṣe tíátà lénìí tó jẹ́ àtọkùnrin àtobìnrin tó jẹ́ pé àwọn méjèèjì wọ́n máa fẹ́ra wọn. Èwo ló regret inú wọn? Wọ́n ṣáà ní happy home, wọ́n dẹ̀ jọ ń ṣiṣẹ́, wọ́n dẹ̀ dìde, Ọlọ́run dẹ̀ ń gbà fún wọn. Kò sí nǹkan tó burú ńbẹ̀. Irú ìyàwó bẹ́ẹ̀ àjọ máa lájọsọ̀rọ̀. Kì í ṣe pé kí mọ́mì gbé báàgì lénìí, kí wọn náà gbé báàgì kó gba àfàǹṣà lọ, kí mọ́mì gbẹnugun lọ. Tí ó bá ti máa nítorí pé iṣẹ́ ìtẹ̀ ti dá láyé ìgbà tiwa, à ń lo oṣù 3 location, à ń lo oṣù 5 location.
ṣùgbọ́n ní ìsìn béèyàn bá wá pẹ́ tán tó jẹ́ pé òun náà gbé sítórì lé lórí pátápátá àwárírú ẹ̀rí àlòjọ márùn ìjọ márùn ò tí ì pọ̀ jù níbi tí ìfẹ́ bá wà ọkọ á understand ìyàwó ẹ̀ ìyàwó á understand ọkọ understanding ló màtà kò mátà o èmi lè gbà èmi bí ẹnìkan ṣùgbọ́n tí n bá rírìn àrè lẹ́sẹ̀ màá tún ọ̀tí ẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ̀ iṣẹ́ tó dáa iṣẹ́ tó dùn gbogbo ń tán rò yẹn kò rí bẹ́ẹ̀. ẹ ṣeun gan màmá. ǹjẹ́ ní àwọn ìrírí tó yẹ pé ẹ ti bá pàdé nílé ayé tó yàtọ̀ sí àwọn nǹkan tí ẹ ti ń bá wọn sọ tẹ́ lè fi kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n nílé àgàgà àwọn olólùfẹ́ yín tí wọ́n máa bá àwọn nǹkan tí à ń ṣe lọ́jọ́ ti tòní tí wọ́n máa bá pàdé tó yẹ pé ó ṣẹlẹ̀ sí yín ní yálà bóyá lẹ́nu iṣẹ́ àbí lójú ayé tó yẹ pé ẹ lè bá wa sọ tí àwọn ènìyàn lè fi kẹ́kọ̀ọ́ ẹyọ kan àbí méjì kan nínú àwọn nǹkan tí ẹ máa bá wa sọ rẹ̀. ẹ ṣe alákọ̀ọ́kọ́ ná ìgbéraga ká mú kúrò nínú ọ̀rọ̀ wa ṣe rí orúkọ tá à ń sọ yìí àlejò ni o bí owó ṣe jẹ́ àlejò bẹ́ẹ̀ ni orúkọ jẹ́ àlejò ọlọ́run má jẹ́ kí orúkọ fi wá sílẹ̀ ọlọ́run má jẹ́ kí owó fi wá sílẹ̀ tí èèyàn bá wá lórúkọ tán nídìí iṣẹ́ yìí owó máa ń tẹ̀lé ni ọlọ́run ṣàánú wa tó bá jẹ́ pé tó bá jẹ́ pé mo ní ìgbéraga pẹ̀lú orúkọ yìí ẹ wo ọdún tí mo sọ pé mo ti wà ń ta mo dẹ̀ ń jẹ́ kó yé yín pé mi ò gbọ́dọ̀ rin street kan délẹ̀ kan má mọ̀ pé mi ni mo kọjá ọlọ́run má jẹ́ kí n rí mi ì ní rírú ẹ̀ tó bá jẹ́ pé mo ní ìgbéraga kún ni wọn ò máa ní mọ̀ mí mọ̀ láti 1993 ó ti níye ọdún tó jẹ́ ọdún yìí ni mo pé 48 years tí mo ti ń ṣe tíátà tó bá di 2027 mo máa ṣe 50 years on stage ọlọ́run kó gbà fún wa ẹ wò ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa ọkọ pàápàá ò ní tí ì lé wọn àwọn fúnra ara wọn wá ti léra wọn nílé ọkọ torí bẹ́ẹ̀ o ní ìgbà tí àwa wà ní abẹ́ ọkọ tá à ń ṣe tíátà ìtorí tí sí ni mo wà tí mo ti ń ṣe tíátà inú tíátà yìí ni mo bí gbogbo àwọn ọmọ mi sí ibẹ̀ ni mo ṣèyàwó sí lágbára Ọlọ́run ní ọjọ́ tí ọkọ mi pè mí tó ní ó máa mú ìkan nínú èmi àti tíátà tẹ́ máa lọ ṣe tẹ́ máa wà lọ́hùn tẹ́ ní wálé yìí mo fún ẹ ní 3 days kó lọ fi rò wọ́n ní ẹ má fún mi ní ìjọ́ mẹ́ta ẹ fún mi ní ìṣẹ́jú mẹ́ta nísinsìnyí kí fún yín lésì èmi fi èmi ilẹ̀ kí n lọ máa ṣe tíátà mi torí ìdí tíátà ló ti rí mi ayé ń rí mi mò ń rí ṣe lórí mi ni mo ń wẹ̀ ṣó ti yé ṣùgbọ́n obìnrin mi ní ìsìn tí ọkùnrin bá ti wí nǹkan kan máa sáré kẹrù ṣe rí àwa yìí náà gan ìgbà mi à máa ń rò ó pé èyí màá tún sanwó nẹ́pà èyí màá tún ṣe kinní tó bá jẹ́ pé mo wà lọ́dọ̀ bàbá alágbàjá ṣé bóun nírú owó yóò bá pọ̀ sí àti wípé ká má jẹ́ kí wọ́n sọ wá lẹ́nu ìsọlẹ́nu ti pọ̀ jù fún òṣèré gbogbo tí ò ṣẹlẹ̀ wọ́n máa ń kà á mọ́ wa lọ́rùn kí á mú gbogbo kinní yẹn kúrò nínú ọ̀rọ̀ wa à ń ṣe tíátà lórúkọ kò ní ká má bọ̀wọ̀ fún àwọn ọkọ wa gbogbo àwọn kinní yẹn ká mú kúrò ká má jẹ́ kí wọ́n fún wa ní ìsọlẹ́nu Ọlọ́run kó gbà fún wa Ọlọ́run kó gbà fún wa lọ́jọ́ tèmi èmi àtọkọ mi ń sọ̀rọ̀ dáadáa ṣe mọ̀ pé ọjà tí ọmọ bá ti wọ̀ òkúta ti wọ̀ tí ẹ lè mọ̀ pé mi ò fẹ́ mọ́ àbí kò fẹ́ mi mọ́ à ń sọ ọ̀rọ̀ dáadáa bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun gan màmá ǹjẹ́ gbọ́n kankan tó bà yín nínú jẹ́ bóyá ẹ bá pàdé lórí social media àbí kẹ́ ẹ rí àwọn èèyàn tí wọ́n péjọ tí wọ́n sọ pé nǹkan tí wọ́n wá sọ yẹn kò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ wá ríyàn tó lè wá bá yín pé ìyá lágbájá kí ló dé tẹ wúrú wà báyìí kí ló dé tẹ ṣe báyìí ṣùgbọ́n ẹ wá ń gbọ́ kákàkiri ẹ bá pàdé lórí social media tó wá ń sọ nǹkan tí ẹ ṣe tó dẹ̀ bà yín nínú jẹ́ ǹjẹ́ nínú nǹkan bẹ́ẹ̀ rí. àìmọye òun ló sọ mí dẹni tí ò kọ́ rẹ̀ púpọ̀ àìmọye nǹkan tí onítíátà ò ṣe wọ́n máa ló ṣe ó máa dùn wá ṣùgbọ́n tí wàá láyé máa ń rí tẹ́ni tó ń parọ́ bọ̀ wá yẹn wọ́n á máa ní rí o. a máa ń jẹ́ èsì ẹ lè fún mi nírú àpẹẹrẹ kan irú nǹkan tó pẹ́ lè rántí pé ẹgbọ́ tó bà yín nínú jẹ́ bẹ́ẹ̀. mélòó la fẹ́ kàn nínú ọ̀rọ̀ wọn sọ pé nínú ọ̀rọ̀ àní mi ìfẹ́ kó bọ́mọ mi rìn mọ́ àní mi ìfẹ́ má kọ́ ọmọ mi ní kọ̀ọ̀kúkọ̀ whereas ọmọ wọn yìí gangan ó wọ́ọ̀sì ju onítíátà lọ tọ́ndẹ̀ máa ní
pé ọmọ tó ń ṣàjẹnú fíìmù tí ò bá lájẹ gan kó fún ẹ lájẹ ó ti mú ẹ lọ lé babaláwo. Ọmọ wọn yìí mọ lé babaláwo ju ẹni tó ń ṣàjẹ yìí lọ lóríṣiríṣiríṣiríṣi tí ò dẹ̀ sọ̀rọ̀ tá a fẹ́ fi wẹra wa mọ́ nígbà tó jẹ́ pé tá a bá tún ti kúrò lọ́dọ̀ wọn aṣọ àjẹyìn náà la tún máa gbé wọ̀ o. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run níbi tí mo bá délé ni kò sí páàtì tí mi lè ṣe. Ẹ kàn lọ gbé wá tí n bá wà lójú oorun tẹ́ bá jí mi pẹ́pẹ́ tẹ́ wí nǹkan kan wọn mèsì tí máa fún yín torí iṣẹ́ tí mo ti ń kọ́ látàárọ̀ ọjọ́ mi pẹ̀lú ògo Ọlọ́run mo dẹ̀ mọ̀ pé mo máa ṣe wọ Amẹ́ríkà. àmì àṣẹ Ọlọ́run ọba. Màmá, ẹ ti sọ púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó yẹ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn gan tó jẹ́ àwọn olólùfẹ́ yín tí wọ́n mọ̀ nípa yín. Màmá, màá béèrè ìbéèrè bíi méjì sọ̀rọ̀ tá a máa fi parí gbogbo ohun tí a ti ń ṣe látẹ̀kan. Ìbéèrè àkọ́kọ́ ń bẹ̀ ni pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà àtàwọn onífújì, a rí ìbáṣepọ̀ kan tó dán mọ́rán láàrin wọn. A ti rí bí àwọn bíi King Dr. Saheed Òṣùpá, Alhaji Wasiu Alabi Pasuma, K1 The Ultimate, Obesere, Alhaji Sule Alao Malaika tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ohun tí mo dárúkọ wọ̀nyí wọ́n ń ṣe eré orí ìtàgé dáadáa. Bẹ́ẹ̀ náà ni a ti rí àwọn onítíátà náà gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀yin náà ń ṣe. Bẹ́ẹ̀ bá ń ṣiṣẹ́ yín ẹ máa kọrin bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé orin àwọn àgbà lẹ́ ń kọ, orin ni orin ń jẹ́. Màmá, ǹjẹ́ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́rin fújì? Èmi gangan ni fújì. Àwọn ọmọ mi sọ mí lẹ́nu wọ́n ní ẹ̀yin ò tiẹ̀ ń gbọ́ orin àdúrà ìtàwọn eléyìí náà ń kọ ó gbọ́ dáadáa ni. Ìyá Saheed Òṣùpá ló jókòó yìí Ọlọ́run máa mú wa. Ìyá Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín kíngí. kọ́ngẹ̀kọ́ngẹ̀ èmi mo jókòó yìí mi ò gbọ́dọ̀ gbọ́ sétí èèwọ̀ mi ni mo ti dìde nìyẹn mo ti bẹ̀rẹ̀ sí ní jó anyway gbogbo onífújì yẹn ni mo like because mo like orin fújì gan mo like ẹ̀ gan mo yàn láàyò tí mo bá jí láàárọ̀ ṣé mo kí téèyàn bá jí láàárọ̀ orin àdúrà ló yẹ kó kọ́kọ́ gbọ́ mi ì mọ̀ ṣáìdá Ọlọ́run mi dẹ̀ ti mọ̀ ọ́ fún mi bẹ́ẹ̀ tí mo bá ti sin Ọlọ́run mi tán tí mo bá ti gbàdúrà mo ní rédíò tí máa ti gbé orí fújì síbá mi ṣe máa ṣe oríire tí máa jókòó sí pálọ̀ mi tí máa ṣe orí wọ́n lè ṣorí bẹ́ẹ̀ di after 10 kí n tó dìde ń bẹ̀ ó ti mọ́ mi lára gbogbo èèyàn ló mọ̀ mí mọ́. Ẹ ṣeun gan màmá. Màmá, ǹjẹ́ lórí ọ̀fẹ́ láti bá King Dr. Saheed Òṣùpá pàdé rí? Mo máa ṣe kan o mo ní ìyá Saheed ló jókòó bí èèyàn bá fẹ́ rí Saheed Òṣùpá pàápàá ó fẹ́ lò fúnṣẹ́ wọ́n máa wá bá mi pé a fẹ́ lo Saheed. Ṣé máníjà ẹlẹ́jẹ̀ ni? Mi ò kí ń ṣe máníjà ṣùgbọ́n Saheed Òṣùpá mọ̀ pé mo fẹ́ràn òun náà dẹ̀ fẹ́ràn. Alhaji mọ̀ nǹkan tẹ́ ń sọ yìí. Bẹ́ẹ̀ni ó mọ̀ pé mo fẹ́ràn òun ní ọjọ́ birthday mo máa ń lé kó jẹ́ èmi ni máa kọ́kọ́ pè láago 12 òru tóun náà bá dẹ̀ ti gbóhùn mi. Ẹ máa pè wọ́n lórí fóònù. Bẹ́ẹ̀ ni mo sọ fún mi ṣe mọ̀ pórí afẹ́fẹ́ ni mo ti ń sọ yìí àwọn tó mọ̀ mí wọ́n á ní lóòótọ́. Màmá, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ ìbéèrè kan. Ǹjẹ́ ẹ ní kankan tí King Dr. Saheed Òṣùpá ṣe fún yín tó dùn mọ́ inú tẹ́ẹ̀lì gbàgbé tẹ́lẹ̀ bá wa sọ ẹ̀? Mo ní o. Ẹ ṣàlàyé fún mi. Mo ti ṣe patí rí tí ò gbowó lọ́wọ́. Wọ́n kórin iṣẹ́ wá. Wọ́n kórin iṣẹ́ wá tẹ́mi ò tiẹ̀ mọ̀ pọ́n máa kórin iṣẹ́ wá. Táwa tún ti ń àrẹ́ǹjì fún irinṣẹ́. Ẹnìkan ló bá mi wá sínú wọn ló bá ní àwọn ọmọ Saheed Òṣùpá máa ti kórin iṣẹ́ dé. Mo bá sáré lọ kìràkìtà. Mo bá bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà mo bá ṣàdúrà mo ṣe patí yẹn débi pé Saheed Òṣùpá tí bí ṣe ń sọ yìí kó máa gbọ́ ó wò mí pé ṣé màmá máa ní àwọn èèyàn gidi tó bá kó wá sí patí ó wá bá mi invite èèyàn láti Canada tí ọkùnrin ìbá wa fẹ́ tó bá fẹ́ náwó fún Saheed Òṣùpá àwọn 3 náà wá Saheed Òṣùpá wá ní ẹ̀ náwó fẹ́ létekéte ẹ̀ náwó fẹ́ létekéte gbà tó dé stage kan tí Saheed kọrin di after 10 mo wá fetí kò létí pé ó ti tó ó bá tún fi kọrin pé Jùmọ̀kẹ́ sọ pé kóun pàlù kóun máa ṣeré bọ̀ Jùmọ̀kẹ́ ló ti tó o. Saheed fẹ́ràn mi Ọlọ́run ò ní bá àárín yẹn jẹ́ Ọlọ́run ò ní bá jẹ́ o. Màmá, táìmù festive period láwa tí à ń pè ní ìgbà tó bí ìbí Jésù táwọn Kristẹni tó fẹ́ ṣe ayẹyẹ. Tí gbogbo wa tá à ń ṣọdún lọ́wọ́ torí gbogbo ẹ̀ máa ń ṣe. Mo fẹ́ fi dá yín lójú pé nǹkan tá à ń ṣe lọ́jọ́ ti tòní ó máa dọ́dọ̀ King Dr. Saheed Òṣùpá. Inú mi á dùn. Àwa la ní ká béèrè àwa la ní kẹ́ béèrè báyìí ṣe pé ẹ̀yin lẹ fẹ́ béèrè àwa bí ẹ̀mí ṣe darí mi ni mo ṣe. Ẹ béèrè nǹkan kan látọwọ́ King Dr. Saheed Òṣùpá tí mo mọ̀ pé ó máa dọ́dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́. Ọmọ alálùbáríkà orúkọ tí máa ń pè ní King Dr. Saheed Òṣùpá èmi Jùmọ̀kẹ́ elétekéte ni o mò ń fi èèyàn gan níbikíbi Saheed Òṣùpá
nígbà tí mo fẹ́ kó lọ sí ilé mi ó níye tó fún mi tó wà láàrin èmi àti ẹ̀. Ní báyìí ó wù mí kí n máa ṣe nǹkan kan, kí n gba ṣọ́ọ̀bù kan, kí n dẹ̀ ra ọjà síbẹ̀, kí n máa jókòó tì, kí n máa tà, kí n máa fi ẹ̀yàn gàn pé wọ́n ló fún mi lówó. Ó wá wù mí gbé mọ́tò sí mi nídìí. Àwọn tí ò tó mi ní indọ́sítírì yìí wọ́n ń lo mọ́tò tí wọ́n mọ̀ ẹ́, tí wọ́n súnmọ́ ẹ́, ó dẹ̀ ń ṣe gúdúgúdú méje fún àwọn tí ò súnmọ́ bí tó ẹ̀. Ó wù mí ni mo dẹ̀ mọ̀ pé ó kọjá ohun tó o lè ṣe. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́. Inú owó ló máa ti mú. Mo ń fi ẹ̀yàn gàn ní anywhere, mo dẹ̀ tún fẹ́ fi ẹ̀yàn gàn jù báyìí lọ. Ọ̀rọ̀ ni màmá wa ti sọ tó ti bá Alhaji King Dr. Saheed Òṣùpá, wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ wọ́n ti fi ránṣẹ́ tí mo mọ̀ pé àwọn Olúfimọ́ fans base mo mọ̀ pé wọ́n ti gbọ́. Màmá, kí n tó yọ̀ǹda yín pátápátá kẹ́ ẹ̀ tó máa lọ, nǹkan méjìlá tún máa tún ṣe. Nǹkan kan bẹ̀ ni pé nínú orin King Dr. Saheed Òṣùpá tẹ́ fẹ́ràn jù, ẹ bá mi kọ ẹyọ kan bẹ̀. Ìyàwó mi ní ṣùgbọ́n. Màmá ò tiẹ̀ ẹ̀ tí ẹ̀ rò pẹ́ méjì. Èmi kan ni yóò fẹ́ mi fẹ́ ṣùgbọ́n ohun ló ń dà mí láàmú. Mo fẹ́ràn ẹ̀ jù. Bẹ́ẹ̀ ṣe ń sọ ìgan ọkàn mi ti ń fà sí. Ọkàn yín fà Bí kì í sálàjì. ti rí ọmọ alálùbáríkà. Àlùbáríkà pọ̀ jù. Àlùbáríkà pọ̀ jù. Màmá, ẹ ṣeun gan. Ìkejì tí mo ní ẹ máa tún ṣe. Màmá, nínú àwọn eré àwọn àgbà tẹ́ máa ń ṣe yẹn, màá fẹ́ kẹ́ bá mi fi ohùn tẹ́ máa ń lò, kẹ́ bá mi fi dúpẹ́ lọ́wọ́ àwọn fans yín. Ẹ ṣe máa ń ṣe, ẹ ṣe máa ń sọ̀rọ̀ yẹn, ẹ bá mi fi ohùn yẹn, kẹ́ bá mi fi dúpẹ́ lọ́wọ́ àwọn fans yín. Kẹ́ tún fi ohùn yẹn náà, kẹ́ bá mi fi kí àwọn Olúfimọ́ fans base. Ẹ bá mi fi ohùn yẹn, kẹ́ bá mi fi kí wọn. Gẹ́gẹ́ bí pé ẹ ń ṣe eré àwọn àgbà. Ẹ̀yin tèmi, Olúfimọ́, ikú kì í pẹ̀tà lójú ràn. Ẹ ní yọ sọnù lójijì. Mi ò mà ní gbọ́kú yín lójijì. King Dr. Saheed Òṣùpá, mi ò ní gbọ́kú ẹ lójijì. Òkè báyìí lẹ mú máa rù sí. Òkè lọ́lá ẹ máa lọ. Ó ní padà sẹ́yìn. Ó wà ní kúkú òjijì. Jùmọ̀kẹ́, sáré máa bọ̀ torí Saheed ni kò ní jẹ́ tiẹ̀ láìláì. Bó ṣe máa rí nìyẹn. Àbẹ́dé awo Olúkirá, ìyẹn tó Olúkirá, akúràkúdà kò ní bẹ́ẹ̀ tiẹ̀ kó má ṣe. Èyí táwo bá sọ, ó máa ń dàṣẹ. Ó ti dàṣẹ. Ó ti dàṣẹ. Ó ti dàṣẹ. Bó ṣe máa rí ni. Ẹ ṣeun gan màmá. Màmá, tá bá rí àwọn ènìyàn tó yẹ pé wọ́n wà nílé, torí ìlú tí a wà yìí, ìlú tí Ọlọ́run kẹ́ tọ́lọ́run sì kẹ́ dáadáa jù báyìí tó kẹ́ dáadáa ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà nílé tí wọ́n mọrú òwò tó yẹ pé wọ́n lè ṣe ṣùgbọ́n wọ́n ní owó lọ́wọ́. Màmá, tá bá rí àwọn èèyàn kan tí wọ́n tọ́ ké sí yín, tó ní màmá, a fẹ́ gbówó ńlá báyìí fún yín, kẹ́ wá fi yaṣẹ́, kẹ́ wá fi ṣiṣẹ́, kẹ́ wá fi ṣe. Ǹjẹ́ ṣé àyè náà ṣì wà? Ẹ gbà mí láì ṣe pé mò ń ta pure water. Àyè wà. Mo ráyè. Ẹgbẹ́ tíátà wà lára mi. Mi ò rí bí lò sí. Ẹ gbà mí, ẹ má wò mí ràn. Ẹ gbé mi lọ́wọ́ sókè, ẹ gbé mi dìde. Ẹ má jẹ́ kán máa rí pé iṣẹ́ lásán la rí. Iṣẹ́ tíátà ó ṣàjẹ́. Nítorí wọ́n tiẹ̀ wá ń ṣe kinní kan ní ìsìn. Àfi tí mo bá rí àwọn tèmi pé ìwọ ló ń ṣiṣẹ́ ló lò mí. Èmi ń bọ̀ fi sí méjì tèmi lẹ̀. Wọn ò máa sábà lo àwọn àgbààgbà. Ẹ máa lò wá ẹ̀yin producers. Ẹ lò wá. Mi ìta búrẹ́dì àtẹ̀wá. Iṣẹ́ yìí ni mò ń ṣe. Iṣẹ́ yìí ni mò ń ṣe. Ẹ ṣàánú mi. Orúkọ yìí ò máa gbọ́dọ̀ kú. Ẹ ṣàánú mi. Màmá, ẹ ṣeun gan. Ẹ ti ń sọ pé kí àwọn olólùfẹ́ yín àti àwọn ènìyàn kí wọ́n ràn yín lọ́wọ́. Màmá, kò ń ṣe pé bóyá ṣíṣàánú tí ẹ̀ ń pariwo, kò ń ṣe pé ẹ ní káwọn ènìyàn dáwó fún yín. Ṣùgbọ́n mo mọ̀ pé bí àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ Jùmọ̀kẹ́ létékété, tí mo mọ̀ pé yes, àwọn náà máa fẹ́ ṣe kíni, wọ́n máa fẹ́ ṣọwọ́ kúdùrú sí yín. Màmá, ǹjẹ́ ẹ máa fi àsìkò yìí kẹ́ fi pé account number yín? Ẹ ṣé, ẹ̀yin tèmi. Account number Jùmọ̀kẹ́ létékété rèé o. Opay ni mò ń lò. 91 28 14 47 71. 91 28 14 47 71. Opay. Ẹ máa bá Títílọlá Jùmọ̀kẹ́ Àjàyí bẹ́ẹ̀. Ẹ ṣeun gan. Ẹ ṣeun gan.